Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ kú dédé àsìkò yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi gbogbo ibi tí ẹ ti láǹfààní àti máa wò wá lákòókò yìí àti káàkiri gbogbo ibi tí ẹ̀yin ti láǹfààní àti máa gbọ́ wá. Àkójọpọ̀ ìròyìn láti iléeṣẹ́ Kásìn Kájí tẹlifíṣàn náà ló tún dé sí ojú ìwòran yín gẹ́gẹ́ bí ìṣe wa níbi tá a ti máa ń yọ àwọn ìròyìn lórí bó ṣe ń lọ jákèjádò àgbáláyé àti káàkiri àwọn ojú òpó iléeṣẹ́ ìròyìn tá a máa ń yọ díẹ̀díẹ̀ ńbẹ̀ tá a máa ń kó wá sí etí ìgbọ̀yìn. Ẹ bá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká sì jọ máa ká lọ lónìí. Ẹ bọ́ wá ni mò ń gbé yín lọ lọ́jọ́ tòní o. Lójú òpó Punch náà ni mo ti kọ́kọ́ ṣalábàápàdé ìròyìn àkọ́kọ́. Kí ló tí mo bá ń bẹ̀ ọ́? Ẹgbẹ́ Kayama Development Association nípínlẹ̀ Kwara nǹkan. Àwọn ni wọ́n ké gbàjarè síta pẹ̀lú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ Bantopu. Àná ni wọ́n fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì ń ké kọ̀tọ̀ntàn tí wọ́n ń ké síjọba àpapọ̀ tí wọ́n ń ké síjọba ìpínlẹ̀ Kwara wípé ẹ wò ó níṣẹ́ ní kẹ́ mọ bẹ́ẹ̀ ti gbé ìgbésẹ̀ ní kíákíá ní wàhálà ṣẹ̀ṣẹ̀ ohun gbogbo tẹ́ ẹ bá ṣe ní kẹ́rí pé ẹ ṣe o kẹ́rẹ́ àwọn èèyàn wa tó ń lọ bí 176 tán yanyan eléyìí táwọn agbésùnmọ̀mí ajínigbé kọ tí wọ́n ya wọ agbègbè Woro ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì jí gbogbo wọn gbé sálọ ní ìyẹn eléyìí tó wáyé ní ọjọ́ kẹta oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí wípé káyà mọ bẹ́ẹ̀ ṣe ṣe o kódà ẹgbẹ́ náà fẹ̀hónú hàn wọ́n sọ̀rọ̀ ọ̀hún lásìkò àpérò kan eléyìí tó wáyé lọ́jọ́ sátidé ní ìlú Àbújá pẹ̀lú àwọn akọ̀ròyìn níbẹ̀ ni wọ́n ti ń fẹ̀hónú wọn hàn tí wọ́n sì ké tọ̀tọ̀ síjọba àpapọ̀ pé eléyìí pọn dandan láti ṣe nítorí pé kíni látìgbà tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé lọ́jọ́ kẹta oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí níbi táwọn ajínigbé agbésùnmọ̀mí ti ya wọ agbègbè Woro ní ìjọba ìbílẹ̀ Kayama nípínlẹ̀ Kwara tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbé sá lọ. Wọ́n ní kódà àwọn tí wọ́n pa lọ́jọ́ náà wọ́n ní wọ́n mọ̀ lọ bí 200 tó sì jẹ́ wípé èèyàn tó ń lọ bí 176 sanyanyan kan báyìí kan ni wọ́n kó lọ́kùnrin lóbìnrin láwọn tó ń fọmọ lọ́mọ àwọn tí ń bẹ́nu yìí o pé gbogbo wọn pátápátá báyìí ni wọ́n kó sára tó sì jẹ́ pé títí di àkókò yìí o oṣù 6 lẹ́yìn ìgbà náà kọ pé àti ìgbà nǹkan kan àwọn ẹbí wọn nírètí pé lọ́jọ́ kan àwọn padà rí àwọn èèyàn wọn tó sì jẹ́ wípé àwọn ò tẹ́ gbúrò wọn ìjọba ọba wọn dá sí wọn ò sápá wọn ò ságbára pé níṣẹ́ ni wọ́n kọ̀ dá wọn nù ẹgbẹ́ náà wọ́n fẹ̀hónú hàn wípé rárá o àwọn ò ní dákẹ́ o níṣẹ́ ni kíjọba mọ bí wọ́n ti ṣì gba àwọn o tí wọ́n sì gba àwọn èèyàn náà là wípé kódà gbogbo ọ̀nà eléyìí tó lọ sí àwọn agbègbè àwọn nílùú náà nǹkan nípínlẹ̀ náà nǹkan pé ọ̀nà ọ̀dà tó ń eléyìí tó jẹ́ wípé yóò mọ túbọ̀ máa ń dènà àwọn ológun àwọn àjọ elétò ààbò pé nígbà táwọn ò fi pè gan àwọn gbọ̀nà tí ò dá nǹkan oníjẹ́ káwọn ará bíi àwọn ológun ọ̀hún kan kí wọ́n tètè dé lásìkò táwọn ajínigbé agbésùnmọ̀mí ọ̀hún kan bá ṣe ìkọlù lọ́wọ́. Ẹgbẹ́ náà pariwo síta wọ́n ní nítorí pé ẹgbẹ́ àwọn ń kọ́ nítorí pé àgbègbè àwọn ń kọ́ ó jẹ́ ìlú tí ò tí dàgbà sókè dáadáa pé ìyẹn ò túmọ̀ sí pé kí ìjọba gbàgbé àwọn àbí kí wọ́n má bá wọn dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ wọ́n wá ké sànsàn wọ́n ké síjọba àpapọ̀ wọ́n ké síjọba ìpínlẹ̀ Kwara wọ́n ké sí gbogbo àwọn lájọ kódà tó fi mọ́ gbogbo àwọn àjọ tí ń jà fẹ́tọ̀ ọmọ ènìyàn wípé ẹ dákun ẹ má wò wọ́n níràn ẹ dákun ẹ má gbàgbé wa à ń ké sí yín gbogbo tẹ́ bá ṣe ni o gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé ní kíákíá ni o náà ní kẹ́rí pé gbé o àwọn èèyàn wa tí wọ́n jí kó sá lọ tó sì dàbí ẹni wípé ọ̀rọ̀ náà ń kọ́ ó ti fẹ́ máa di ohun àtijọ́ tó jẹ́ pé àgbọ̀n kankan ń padà mọ́ pé gbogbo tẹ́ bá ṣe báyìí ipá àtagbára tẹ́ bá sà ó ní kẹ́rí pé sà láti bá wa dóòlà ẹ̀mí àwọn èèyàn wa náà.
ẹ wo mo kúrò níbẹ̀ mo tún tajú nígbà tí mo tajú kan náà ni mo tún ká ìròyìn mìíràn mọ́ ojú òpó Punch bákan náà kí ló tí mo bá ń bẹ́ẹ̀ o oríire ni o látàrí bí arábìnrin Rachel Alamo eléyìí tó ṣe ọ̀gá ilé ẹ̀kọ́ táwọn agbébọn agbésùnmọ̀mí ajínigbé tí wọ́n jí kó níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ ọjọ́sí ń kọ́ látàrí bí arábìnrin náà kọ́ tí wọ́n á fẹ̀mí ìmoore hàn tó sì ń dúpẹ́ nínú ìjọ rẹ̀ yẹn lásìkò ìsìn ìdúpẹ́ ní ìjọ Antioch Baptist Church nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ náà ni arábìnrin ọ̀hún tí ń fijọ́ àti ayọ̀ tó ń ti ìdùnnú tó fi hàn tó sì fi ń dúpẹ́ tó sì mẹ́nu lé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ojú rí lásìkò tí wọ́n ń bẹ láhàámọ́ àwọn agbébọn agbésùnmọ̀mí ajínigbé ọ̀hún. arábìnrin Rachel jẹ́ kó di mímọ̀ ó ní kódà ọ̀sẹ̀ keje nínú gbogbo ọjọ́ ilé ìtàwọn lò láhàámọ́ àwọn ajínigbé ọ̀hún pé ọ̀sẹ̀ keje ọ̀hún ló dàbí ẹni wípé ó burú jù fáwọn nítorí pé kíni lásìkò náà kan láwọn ọkọ̀ ojú òfurufú ni wọ́n ń lọ lọ́tún ni wọ́n ń gbarí àwọn kọjá lọ́sì táwọn sáà ń gbòòrò gbogbo ẹ̀nù gbò bẹ́ẹ̀ làwọn fọkàn àwọn gbàdúrà wípé Olúwa dákun o má tẹ̀ wá jẹ́ kí ohun àwọn ọkọ̀ ojú òfurufú ọ̀hún kan kí wọ́n sọ nǹkan sílẹ̀ eléyìí tí ó pa àwọn lára. arábìnrin náà túbọ̀ jẹ́ kó di mímọ̀ wípé àsìkò kan wà tó jẹ́ pé ìlera òun ó jẹ́ ó padà di wípé ara fẹ́ máa rẹ̀ òun díẹ̀díẹ̀ ṣùgbọ́n òun tọrọ òun fọkàn òun gbàdúrà bíi méjì wípé Ọlọ́run dákun dábọ̀ gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ ibi tọ́rọ̀ yóò bá já sí dákun má jẹ́ kí wọ́n gbé òkú mi sin sí inú igbó. ó tún wá gbà ládùúrà wípé báwọ̀rà yóò bá tẹ̀ wá padà já sọpẹ́ dákun má jẹ́ ń bálé lófo àwọn ọkọ àti ọmọ ilé tí mo fi sílẹ̀ jẹ́ ń bá wọn láyà àlàáfíà. arábìnrin ọ̀hún sọ̀rọ̀ ó ní tọrọ òun mọ ipò tóun fi ọkọ òun sí òun mọ ìlera ara rẹ̀ bó ti rí náà lòun ṣe ń tọrọ lọ́wọ́ Ọlọ́run bá kókó dákun máa ń dá ẹ̀mí ọkọ òun sí kóun bá lé ní ayọ̀ àti àlàáfíà. kódà ìyá Rachel jẹ́ kó di mímọ̀ wípé inú ẹbí báyìí làwọn ń sùn làwọn ń jí nítorí pé kéde àwọn kéde burúkú àti láàrin agbébọn agbésùnmọ̀mí tó jẹ́ àwọn gbé nǹkan pé kódà gbogbo ìgbà náà kan ni wọ́n máa ń fi oúnjẹ lọ àwọn kódà nígbà táwọn ọmọ kéékèèké àwọn ọmọ wẹ́wẹ́ ilé tí wọ́n jí kó ńgbà máa bú sẹ́kùn wọ́n mọ̀ pé níṣẹ́ ni káwọn ọmọ báwọn ó ti rẹ̀ wọ́n lẹ́kùn táwọn ó sì pa wọn lẹ́nu mọ́ wọn ni wọ́n bẹ̀rù wípé báwọn bá dáná kọ èéfín ibi tí iná ti ń jò wọn kọ ó lè jẹ́ kí àwọn ológun àwọn àjọ elétò ààbò tó ń ṣàwárí àwọn èèyàn náà kọ ó lè jẹ́ kí wọ́n mọ ibi tí àwọn sá pamọ́ sí pé ìdí rẹ̀ tó fi jẹ́ pé lọ́pọ̀ ìgbà kódà àwọn kinní burúkú ọ̀hún wọn ìfẹ́ dáná débi tí wọ́n fi oúnjẹ lọ àwọn. arábìnrin Rachel Alamo wọ́n fi ẹ̀mí ìmoore hàn tó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tó kó àwọn yọ lọ́wọ́ àwọn àtìláwí agbébọn agbésùnmọ̀mí eléyìí tó jí wọn kó tí gbogbo ti tàwọn àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn ní àwọn iléèwé ní ìlú Ẹ̀ṣẹ́lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire àti ní Yáwọ́ta ètò tó sì ń dúpẹ́ pípé orí kó àwọn yọ. ẹ wo mo pọ̀ bẹ́ẹ̀ mo bá tún mú ìròyìn kẹta kí lóhun tí mo bá lójú òpó leadership Òṣómọlẹ̀ mà ló sọ̀rọ̀ ó ní ẹ wò ó Ọ̀gbẹ́ni Peter Obi ò tó di ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà olókoòwò ní ọkùnrin o is a businessman lásán ni kó tó di ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Òṣómọlẹ̀ ló sọ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ẹdó tẹ́lẹ̀ rí tó tún jẹ́ aṣòfin lọ́wọ́lọ́wọ́ ìyẹn Adams Òṣómọlẹ̀ mà ló sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ TVC níbẹ̀ ló ti sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé ṣé ẹ rí Ọ̀gbẹ́ni Peter Obi eléyìí tí ń gbégbá ìbò ààrẹ tóun náà ń pè wọ́n jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní àwò ọkùnrin òun kàn fẹ́ fi tipátipá ó kàn fẹ́ fi ti kúkú báyìí ó kàn fẹ́ fi bọ́ sórí ipò pé olókoòwò lọkùnrin òun ẹ sì mọ báwọn olókoòwò ti máa rí pé èrè tí wọ́n jẹ ní kíákíá tí wọ́n jẹ tán nísinsìnyí náà ló máa ń jẹ́ ìfojúsùn wọn pé irú ẹni báwọn kan kò lè ní àwọn ìfojúsùn ọjọ́ pípẹ́ eléyìí tí ọ̀nà orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ wípé Ọ̀gbẹ́ni Peter Obi is just a businessman kò náwọn ohun àmúyẹ láti di ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní mọ̀ gbọ́ tí ń pé ẹ bá gbà wọ́n láyè láàrin ọdún mẹ́rin péré ẹ lò mọ́ tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ni ẹni tó jẹ́ wípé nígbà tó jẹ́ gómìnà ìlú ìpínlẹ̀ Anambra pé yóò tún
ìlú ṣe yóò tún ìlú ṣe pé kò rí ìlú ọ̀hún tún ṣe láàrin ọdún mẹ́rin pé ṣerú ẹni bẹ́ẹ̀ nǹkan láwàá pé kó wá tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe láàrin ọdún mẹ́rin tí ó sì rí ṣe ó ní ẹ ti mọ̀ bẹ́ẹ̀ pé ọkàn dọ́gbọ́n náà ni ọgbọ́n lòun ọ̀kọ́rọ́ iná ṣàlò láti fi tipátipá ti kúkú báyìí láti dé orí ipò wípé ṣe eré ọ̀gbẹ́ni Peter Obi o kó máa mọ ohun tí ń ṣe ó wá túbọ̀ ṣàfiwé ìṣèjọba rẹ̀ wá Bọ́lá Ahmed Tinubu ó ṣàfiwé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí eléyìí tó mọ tó ń ṣe wípé ẹ wò ṣe rí ọjọ́ iwájú tó bá máa dára Jímọ̀ tó bá máa dára sọ Thursday báyìí láti máa mọ̀ ní ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti rí pé gbogbo ìyà eléyìí tó dàbí ẹni wípé ó ń kojú orílẹ̀-èdè wa pé fún ìgbáyé gbádùn àwọn aráàlú lọ́jọ́ ńlá ni pé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìṣèjọba tó mọ ohun tó ń ṣe ni o tó sì mọ ibi tó ń lọ ni o èké ìṣèjọba tí ò ní fojúsùn tí ò sì mọ iṣẹ́ tí ó ṣe pé ṣáàrí ààrẹ ọ̀gbẹ́ni Peter Obi ẹni òun kàn fẹ́ fi tìpápá tìkúùkù báyìí ó kàn fẹ́ fi bọ́ sórí ipò ni o kó lóhùn àmúyẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò mọ ohun tí ó ṣe lórí ipò náà pé agídí nìkan ń lò olókoòwò lásán ni o kì í sì kò sì yẹ o lẹ́ni tí àbá máa pé àgbà wọlé láti jẹ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ọ̀ṣọ́mọlẹ̀ náà ló sọ gbàǹkangbè ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tó ẹ̀yin tẹ́mi ẹ̀ wò àrímọ jù báyìí lọ fún èyí tí mo tún kó wá ní ọjọ́ tuntun ní tó kù títí ìgbà mìíràn nígbà tẹ́mà tí yóò ti jọ láǹfààní àtijọ́ máa fojú kojú tájọ máa ríra ó tó tún dìgbà náà ayọ̀ báyìí náà lèmi àti yóò ti jọ jùmọ̀ pàdé orúkọ tèmi ò yí padà Ọmọlọ́lá Aya Babalọ́lá náà ni mo jẹ́ ó dìgbà.